Ẹ kú déédéé wòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohùn àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ́ ẹ máa rántí pé lórí ètò ohùn àánú yìí láti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa, tá a ti ń ru ara wa sókè fún ìṣerere, tá a sì ti ń gba ara wa níyànjú. Ayé ò ní fohun tó oníṣòfò lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìrú ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú tẹ̀síwájú. Kí ni ohùn àánú tòní? Ohun tó jẹ́ téèyàn kì í jọni lójú. Kódà wòlíì kì í lọ́lá nílùú ara rẹ̀. Béèyàn ò bá sọ nǹkan tó nínú, kò lè mọ̀ ṣe pàtàkì ohun tó ní. Àbó gbọ́. Mo ní ohun tó jẹ́ téèyàn kì í jọni lójú. Kódà wòlíì kì í lọ́lá nílùú ara rẹ̀. Béèyàn ò bá sọ nǹkan tó nínú, kò lè mọ̀ ṣe pàtàkì ohun tó ní. Mo rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí alàgbà Adéyínká. Alàgbà yìí jẹ́ ògbóǹtarìgì oníṣòwò. Nínú àwọn akẹgbẹ́ rẹ̀, alàgbà Adéyínká ò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn o. Kódà òun lalága ẹgbẹ́ àwọn ọ̀dọ́mọdé oníṣòwò ní agbègbè kan nílùú Èkó. Lóòrọ̀ ọjọ́ tá à ń wí yìí, alàgbà yìí ní aáwọ̀ kékeré kan pẹ̀lú aya rẹ̀. Kì í ṣe ìjà kan tó le rárá. Èdè àìyedè kan ni nípa pé ó ń bá ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ wí. Ìyàwó rẹ̀ sì dá sí pé èyí tó lu ọmọ náà tó. Ọ̀rọ̀ yìí bí i nínú púpọ̀. Èròǹgbà rẹ̀ ni wípé kò yẹ kí ìyàwó òun kó sọ irú ọ̀rọ̀ báyìí lójú ọmọ tó ń bá wí. Alàgbà Adéyínká fi inú ilé ńlá sílẹ̀ pẹ̀lú ìbínú. Ó sì gun orí òkè yàrá ìgbafẹ́ lọ táwọn olóyìnbó ń pè ní penthouse. Ó mú can malt kan jáde nínú fìríìjì. Ó sì ń yọ ọ́ sára kó lè fi kúùlù ara rẹ̀. Láìpẹ́, aya rẹ̀ wọlé wá bá. Ó kúnlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ó sì wí fún un pé, "Dìá, má bínú fún àìṣedédé ráńpẹ́ tí mo ṣe." Ọ̀rọ̀ tí ìyàwó rẹ̀ yìí sọ ó gbòdì lára alàgbà Adéyínká. Ó dáhùn ó wípé, "Ṣé ohun tó ṣe yẹn gan ṣé àṣìṣe ráńpẹ́ là ń pè é? Àbó orí pòpònú ni ọ́." Alàgbà yìí fọ̀rọ̀ balẹ̀ ó wípé, "Kó rádaràda rẹ kúrò níwájú mi jọ." Nígbà tí ìyàwó rẹ̀ tó ń lọ tìkọ̀tìkọ̀, alàgbà fòyìnbó banu ó wípé, "I say get out of my sight." Ẹ wò ó, àràmọ̀kà òyìnbó tó sọ yìí ló mú kí ìyàwó rẹ̀ sá jáde jànàjànà. Nígbà tó kù alàgbà yìí nìkan, ó bẹ̀rẹ̀ sí ro àwọn èrò kan nípa báwọn obìnrin ṣe ń hùwà nínú ilé. Ó bẹ̀rẹ̀ sí sọ fúnra rẹ̀ pé, àwọn obìnrin wọn ò lọ́pọlọ kankan. Wọn á kàn hùwà míì nígbà míì. Á dàbí ẹni pé kéèyàn yìn wọ́n níbọn. Ẹ wò ó, a ò mọye ìgbà tí alàgbà Adéyínká fi wà lẹ́nu èrò ọkàn rẹ̀ yìí o. Ṣùgbọ́n tá a ṣáà gbọ́ ni pé ariwo kan sọ lápá ibìkan nínú ilé alàgbà yìí. Ohùn dẹ́rẹ́bà rẹ̀ ló ń gbọ́. Ohun tó ń gbọ́ tí dẹ́rẹ́bà rẹ̀ ń pariwo ni wípé, ọ̀gá ẹ gbà wá o." Ti bẹ̀rù ti fòyà, alàgbà yìí fò dìde lórí ìjókòó. Ó sáré jáde, ó sì ń sáré lọ síbi tó ti ń gbúròó ohùn búburú yìí. Nígbà tó máa fi débẹ̀, ẹ wò ó, ilẹ̀ pẹ̀pẹ̀ ló bá ìyàwó rẹ̀. Ó ti dákú lọ́rán gbọ̀ndán. Wọ́n gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn. Nílé ìwòsàn, àwọn dókítà bẹ̀rẹ̀ sí yẹ ìyàwó rẹ̀ wò lójú nímú. Wọ́n sì wí fún un pé ìfúnpá ìyàwó rẹ̀ ga púpọ̀ jù, àti pé ó ti ní àrùn kan tá à ń pè ní rọlápá-rọlẹ́sẹ̀, èyí táwọn olóyìnbó ń pè ní sírókì. Àánú alàgbà yìí ṣe gbogbo àwọn tó wà níbẹ̀ lọ́jọ́ tá à ń wí yìí. Alàgbà Adéyínká sun ẹkún kíkorò. Ó sì ń bẹ àwọn dókítà pé kí wọ́n sa gbogbo ipá wọn, kí wọ́n ràn òun lọ́wọ́, kí wọ́n sì rí dájú pé ìyàwó òun gba ìlera padà. Lórí èyí tó wà yìí, ó ní fóònù alàgbà yìí tó ń dún. Nígbà tó máa fi gbé, ẹ wò ó, òyìnbó ńláńlá tó ń jábọ́ lẹ́nu rẹ̀, òun ló sọ àwọn tó wà níbẹ̀ tó sọ wọ́n jígìrì o. Ẹ wò bó ṣe ń wí. Alàgbà Adéyínká ń wí pé, "Impossible. Oh my God. I am finished. It cannot be. Why me?" Àwọn òyìnbó ńláńlá wọ̀nyí òun ló ń jábọ́ lẹ́nu alàgbà yìí. Nígbà táwọn èèyàn tó wà níbẹ̀ tí wọ́n fi béèrè pé kí ló ṣẹlẹ̀, ó fèsì wí fún wọn pé ọmọ rẹ̀ tó ń bá wí lẹ́ẹ̀kan ó mà ṣàdédé ṣubú, ó sì ti dákú. Kódà àwọn aráalé ti ń gbé e bọ̀ láti ilé wá sí ọsibítù tí wọ́n wà gan-an. Ẹ wò ó, nígbà tí wọ́n gbé ọmọ yìí dé, ọmọ náà ti dákẹ́. Ẹ má jẹ́ àgbàgbé ohun tá à ń ṣiṣẹ́ lé lórí o. Ohun tó jẹ́ téèyàn kì í jọni lójú. Kódà wòlíì kì í lọ́lá nílùú ara rẹ̀. Béèyàn ò bá sọ nǹkan tó nínú, kò lè mọ̀ ṣe pàtàkì ohun tó ní. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìrú ara ẹni sókè
lórí Ohùn Àánú podcast ní samologo.com.ng. Ohùn Àánú tẹ̀síwájú. Ẹ wò ó, nígbà tí alàgbà Adéyínká padà dé látọsípítà, alàgbà yìí lọ sí kíṣìnì, ó sì bu omi sínú kọ́ọ̀pù kékeré kan, ó tọwọ́ bàpò òsì rẹ̀, ó sì mú oògùn kan jáde níbẹ̀. Ẹ wò ó, ohun tó ń ṣẹlẹ̀ ni pé alàgbà yìí ti ro àwọn èrò kan, ìyẹn àwọn èrò búburú. Ó rò ó wípé bóun ò bá máa gbójúmọ́ ìyàwó òun, ó ṣeéṣe kí ìfúnpá rẹ̀ má ga o, débi tó ti máa ní síróòkì. Bóyá lílù tóun tiẹ̀ lu ọmọ òun lẹ́ẹ̀kan, òun ló mú kó dákú. Ẹ wò ó, oògùn tó mú jáde lápò rẹ̀ yìí májèlé ni o. Alàgbà Adéyínká fẹ́ gbẹ̀mí ara rẹ̀. Ó ju oògùn náà sínú omi tó wà nínú kọ́ọ̀pù kó lè yọ́. Ó yára lọ sínú yàrá rẹ̀. Ó lọ mú ìwé àti báírò. Ó pinnu láti kọ lẹ́tà fún ìyàwó tó wà ní orí bẹ́ẹ̀dì lọ́sibítù àtàwọn ọmọ méjì tó kù. Ẹ wò ó, nígbà tó máa fi padà dé, kọ́ọ̀pù omi rẹ̀ yìí ló ń wò lọ́wọ́ àbígbẹ̀yìn ọmọ rẹ̀ o. Ó pariwo, ó sì já kọ́ọ̀pù náà gbà. Ẹ̀pà ò bóró mọ́ o, ọmọ rẹ̀ ti mu gbogbo omi tán nínú ife. Ẹ wò ó, nígbà tá a máa fi gbọ́mọ náà dìgbàdìgbà dọ́sibítù, ẹ̀yìn kọ́ yìí àbígbẹ̀yìn rẹ̀ náà ti dákẹ́. Ẹ wò ó, bí ìpè alàgbà yìí ni wọ́n retí lọ́sibítù o. Bó ti ń túfọ̀ fún wọn wípé ọmọ òun àbígbẹ̀yìn ti gbé májèlé jẹ ó sì ti kú o, làwọn náà ń sọ fún pé ìyàwó rẹ̀ náà ti gbẹ́mìí mì. Ó dúró bí ìgbà tí iná ẹ̀lẹ́tíríkì bá mú yàn mọ́lẹ̀, kò sì sẹ́nì kankan tó lè sọ̀rọ̀. Ẹ wò ó, gbogbo ènìyàn wọ́n káàánú alàgbà Adéyínká. Kò tán síbẹ̀ o, ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi. Dẹ́rẹ́bà alàgbà Adéyínká tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́sibítù, aago rẹ̀ tún dún. Nígbà tí dẹ́rẹ́bà náà máa fi gbà pè tán, ó wí fọ́gá rẹ̀ pé, ọ̀gá, ọ̀kadà mà ti gbá ọmọ yín tó wà nílé. Òun náà ní kó ń gbọ́kadà tí ó máa fi bọ̀ lọ́sibítù. Bó ṣe ní kó ń fóònà báyìí, ṣàdédé ló já sẹ́nu ọ̀kadà. Kí ni alàgbà Adéyínká gbọ́ ìròyìn búburú yìí sí? Ó ṣubú lulẹ̀ lógèdègbé, ó sì dákú náà gbọ̀ndàn. Ohùn dẹ́rẹ́bà rẹ̀ ló ń gbọ́ tó fi tají o. Ó ń gbọ́ tí dẹ́rẹ́bà rẹ̀ ń wí pé, ọ̀gá, àsìkò mítìnyín ti fẹ́ẹ̀ tó sa. Alàgbà Adéyínká lajú, ó wò káàkiri, kò ráwọn ènìyàn kankan lágbègbè rẹ̀. Ó rí rẹ̀ lórí ṣíà, orí tébù níwájú rẹ̀. Ó sì rí àmúkú kámọ̀tì rẹ̀ lórí tébù. Wọ́n fún dẹ́rẹ́bà rẹ̀ pé òun rí páyé mi ti bàjẹ́. Dẹ́rẹ́bà rẹ̀ wò kò yé. Dẹ́rẹ́bà náà sì ronú pé ó dàbí ẹni pé ọ̀gá òun ti ń ṣe kántankántan. Dẹ́rẹ́bà rẹ̀ yìí sá jáde. Nígbà tí dẹ́rẹ́bà sá jáde tán, nígbà náà ló wá mọ̀ wípé àlá lòun ńlá. Àbẹ́ẹ̀rí, dẹ́rẹ́bà padà wọlé pẹ̀lú ìyàwó rẹ̀. Nígbà tó rí ìyàwó rẹ̀, ẹ wò ó fòdìdé lórí ìjókòó. Ó dì mọ́ ìyàwó rẹ̀, ó wípé dear, I love you. Ìyàwó rẹ̀ wojú dẹ́rẹ́bà, dẹ́rẹ́bà náà wojú ìyàwó. Ọ̀rọ̀ tó kúkú ń ṣẹlẹ̀ yóò kúkú yá àwọn méjèèjì. Alàgbà Adéyínká béèrè àwọn ọmọ rẹ̀, wọ́n sì fún un pé àwọn ọmọ rẹ̀ wọ́n wà nínú pálọ̀ níbi tí wọ́n ti ń wo fíìmù. Alàgbà Adéyínká ó bẹ́rí jáde, ó sáré, ó lọ bá àwọn ọmọ rẹ̀ níbi tí wọ́n wà. Ó dì mọ́ wọn papọ̀, ó wá sọ ìwé àgbà ìyanu kan jáde. Ó ní I love you, I will never hurt you again. Àbẹ́ẹ̀rí, ohun gbogbo tó ṣẹlẹ̀ lọ́jọ́ tá à ń wí yìí kò yí ẹnikẹ́ni o, àfìgbà tí alàgbà Adéyínká sọ̀tàn fún ìyàwó rẹ̀ lálẹ́ ọjọ́ náà. Ṣé ẹ wá rí i pé béèyàn ò bá sọ nǹkan tó nínú, kò lè mọ̀ ṣe pàtàkì ohun tó ní. Ẹ wò ó, ẹ̀yin gan ni mò ń bá wí o dádì. Ìyàwó yín kì í ṣáńgẹ́lì. Kò séèyàn láyé yìí tí ò ní tiẹ̀ lára. Jésù gan wí pé ẹni pípé kan kò sí láyé. Tẹ́nítẹ́ní o, ǹbá gbà yín níyànjú pé ibi tó dá ìyàwó yín gan ni kẹ́ ẹ máa wo, kẹ́ ẹ lè fìfẹ́ léwà búburú inú ẹ̀ jáde. Mọ́mì, níbo lẹ fìfẹ́ yín àtijọ́ sí gan? Ẹ bá wà wá jinlẹ̀ kẹ́ ṣàwárí ibi tí ìgbéyàwó yín ti kùnà. Lọ́kọláya, ṣé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ní? Ẹ bá ronú sí i, kẹ́ tún túnra yín gbé lẹ́ẹ̀kan sí i. Nígbà náà lẹ́ẹ̀ wá rí i pé ó ṣeé ṣe o láti túnná ìfẹ́ dá. Ẹ wò ó, ohun tẹ́ ẹ níyì tí ò jọ yín lójú. Àwọn kan ń fomijé wá kiri lójoojúmọ́ o. Àwọn kan tilẹ̀ ń wá láti lọ́kọ tàbí láya èyíkéyìí. Irúkírú etí ìbáàjẹ́. Bẹ́ẹ̀ làwọn kan tiẹ̀ ń wá kíyàwó dúró lọ́wọ́ wọn nítorí pé ìyàwó wọn ń kú léraléra ni. Ẹ wò ó, ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi, èyí tó ní yìí, ó yá dì í mú ṣinṣin bí ọ̀rọ̀ Bíbélì. Kọ́rọ̀ rẹ má dàbí lámọrin tó sọ ohun tó nínú tán kó tó máa wò bí ó ti fọwọ́ aago sẹ́yìn. Ohun tó jẹ́ tènìyàn kì í jọni lójú o. Kódà wòlíì kì í lọ́lá nílùú ara rẹ̀. Béèyàn ò bá sọ nǹkan tó nínú, kò lè mọ̀ ṣe pàtàkì ohun tó ní. Ẹ jẹ́ á gbàdúrà. Ní orúkọ Jésù, Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín. A yìn yín lógo fún ìrànlọ́wọ́ tí ẹ tún ṣe fún wa ní ọ̀sẹ̀ yìí. Bàbá, mo gbàdúrà
pé kẹ́ ẹ ràn wá lọ́wọ́ láti náání ohun tí a ní kọ́kọ́ kó lè náání aya rẹ̀, káya náà náání ọkọ rẹ̀, kí àwọn òbí kan náání ọmọ wọn, kí àwọn ọmọ kan sì lè náání àwọn òbí wọn. mo gbàdúrà fún olùgbọ́ ọ̀rọ̀ yìí, ohun tó ní ò ní bọ́ sọnù mọ́ ọ lọ́wọ́ lórúkọ Jésù. bẹ́ẹ̀ la gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni pé Pastor Sam Adéọ̀sùn sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. títí dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa gbé nínú àánú Ọlọ́run.